bá fẹ́ràn ni bàbá máa ń bá wí. Kò sẹ́ni tó kórìíra Ọ̀yọ́. Ìfẹ́ Ọ̀yọ́ ń gbogbo wa ní. Ìfẹ́ Ọ̀yọ́ ń bẹ lórí ẹ̀mí wa. Ló jẹ́ kí gbogbo ọmọ dá sí ti ń lọ lọ́yọ̀ọ́. Bàbá wa dá sí ti ń lọ lọ́yọ̀ọ́. Kò gbé kátàbùkù Aláàfin, kò sì gbé kátàbùkù àwọn ọmọ Ọ̀yọ́, kò sì gbé kátàbùkù ìlú Ọ̀yọ́ gangan. Ń tá ń gbìyànjú láti sọ fún wọn ni pé ọmọ ajá ti kú òníye tó wà tẹ́lẹ̀, wípé ejò ti wọ́ kú níbi ìtànà. Ìyẹn túmọ̀ sí pé ibi àfojú òpó sí kò sọ́nà ń bẹ̀ mọ́. Oríṣiríṣi ọ̀rọ̀ ló ń tọ̀yọ́ wá. Ọ̀yọ́ ò fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ sáwọn, ṣùgbọ́n wọ́n nígbàgbọ́ pé àwọn lè sọ̀rọ̀ sí ìyàn bó ṣe wù wọ́n. Ọ̀yọ́ gbà wípé àwa kó tó kù ń dìfẹ́ǹdì àpèrè kan ni. Ọ̀yọ́ nígbàgbọ́ pé àwọn nìkan làwọn ní àpèrè tó yẹ káwọn ó protect, tó yẹ káwọn ó dìfẹ́ǹdì. Ṣé mọ̀ páyì dàgbà sí ní tàbá mọ̀? Bí wọ́n bá láwọn ọmọ làwọ́ tó wá sọ fún wọn pé kò rí bẹ́ẹ̀ o. Ajá ò gbọ́dọ̀ mọmọ tiẹ̀ fún lọ́mú. Kó mú tòdù ọ̀yà, kó ṣe bó ṣe wù ú. Ìyẹn túmọ̀ sí pé ìbí òjùbí bá a ṣe bẹ̀rù ńlá bọ́mọ. Kò sẹ́ni tí ò níbi, kò sẹ́ni tí ò níran, kò sẹ́ni tí ò nílùú, kò sì sẹ́ni tí ò yẹ kó ó protect ìlú ẹ̀. Having said that, ìyẹn túmọ̀ sí pé ohun tí ń ṣe kálukú ọ̀tọ̀, ohun tí ń ṣe gbogbo wa ìkan náà ni. Ọ̀yọ́ ń dìfẹ́ǹdì ara wọn, wọ́n ń dìfẹ́ǹdì ọba wọn. Kò burú táwa náà bá dìfẹ́ǹdì ara wa, tá dìfẹ́ǹdì ìlú wa, tá sì dìfẹ́ǹdì àpèrè Oòduà lábẹ́ bí ti wá wù kó rí. Mo ní ọ̀wọ̀ àtàpọ́nlé tọ́pọ̀ fún Ọ̀yọ́ Aláàfin fúnra lára ẹ̀. Mo ní ọ̀wọ̀ àtàpọ́nlé tọ́pọ̀ fún bàbá wa ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́. Bákan náà ni mo ní ọ̀wọ̀ àtàpọ́nlé tọ́pọ̀ fún bàbá wa Ọ̀nìrìṣà. Mo sì ní ọ̀wọ̀ àtàpọ́nlé tọ́pọ̀ fún àpèrè Oòduà àti Ilé Ifẹ̀ gẹ́gẹ́ bí orírun, gẹ́gẹ́ bí àmú gbogbo ìran ọmọ aládé pátápátá po. Ṣé ẹ gbàgbé? Ẹkún ní satọ́kùn fúnkun. Cool DJ D1, God bless you baba. Ẹ̀gbọ́n mi dáadáa, my brother from another mother. Mẹ́rin wáyé tí ikú ìpẹta lójú ran. Kókókó làbógun, kókókó lára ọ̀tá yín ọmọ le. God bless you sir. Ẹ kú ọjọ́ mẹ́ta. Ẹ kú ìfẹ́, kú àdúrótì. Mẹ́rin wáyé tí lágbára Ọlọ́run. So, ṣé ẹ gbàgbé pé n tí ń ti Ọ̀yọ́ wá là ń fèsì sí? Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní tọ̀yọ́ wá tó wọ́ọ̀tì àpérò. Ẹ jẹ́ kí n bẹ ẹ̀yin bàbá àti màmá mi pé kẹ́ ẹ dákun kẹ́ ẹ dábọ̀ láti bá mi share program yìí. Ẹ jọ̀ọ́, àwọn èèyàn ò tí ì dórí ètò dáadáa. Ọmọ ajá ti kú òníye tó wà tẹ́lẹ̀, wípé ejò ti wọ́ kú. Àwọn èèyàn ò tí ì kú, àwọn èèyàn ò tí ì dórí ètò dáadáa. Ẹ jẹ́ kí n bẹ ẹ̀yin bàbá àti màmá mi pé kẹ́ ẹ dákun kẹ́ ẹ dábọ̀ láti bá mi share program yìí. Ẹ má bínú. Ẹ jẹ́ n sáré ṣe báyìí.
ẹ dákun bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ mọ́ bá mi share ẹ jọ̀ọ́ mo fọlọ́run bẹ̀ yín ni o mo ti dé o tánu ta ló ni mo ti dé o. ẹ jọ̀ọ́ àwọn èèyàn tí ìdórí ètò. Okay, now kí ni ta fẹ́ sọ nípa ẹ̀ òun náà ni ọ̀rọ̀ tó tún ti Ọ̀yọ́ wá ohun tí wọ́n jẹ́ kó yé wa ni wípé wọn ò gbẹnu àwọn fálágbàfọ̀ wọ́n ti gbàgbé pé ẹnìkan la kọ àìsùnwọ̀n fún ẹ̀yin náà mọ̀ sọ wípé bó bá jẹ́ pé ẹnìkan la kọ àìsùnwọ̀n fún kí ló dé táwọn ọkọ àìsùnwọ̀n fún wọn irọ́ o ẹ hàn pé gbogbo ajá kọ́ nílé gbà á kéegun ọ̀wọ́lé kájọ́ mọ́ gbó gbogbo ara ajá kọ́ ló lè gbà á lóòótọ́ lẹ́yìn àgbà sọ wípé gbogbo ajá tó bá gbóni lọ́nà ọjà kọ́ là á dá lóhùn ṣùgbọ́n bí rọ́bà ti ń pọ̀ jí máa fẹ́ dòótọ́ ẹni tó wá sọ̀rọ̀ ẹ̀ òótọ́ ló sọ lára àwọn ọmọ Ọ̀yọ́ ó sòótọ́ ọ̀hún mo wá ní èmi nìkan kọ́ ló yẹ kójú mi ó tó ẹ̀yin náà gbọ́dọ̀ gbọ́ ọ kí ló nítọ̀ ń sọ Ọ̀yọ́ Empire Diary ló gbé jáde Ọ̀yọ́ Empire Diary ló gbé jáde lẹ́yìn tí n bá kú lọ́dọ̀ tiẹ̀ n ó tún wá padà síbì kan ẹ gbọ́ nǹkan tó sọ ó ní I'm from Ọ̀yọ́ in case you don't know Alafin is our father Oduduwa is not from Ife ẹ̀yin dádì àti mọ́mì mi báwo lẹ yẹ fèlẹ̀ ọmọ Ọ̀yọ́ nu o ó ní Odùduwà wá láti Ilé Ifẹ̀ ẹni tó bá sọ pé Odùduwà wá láti Ilé Ifẹ̀ tí ó bá fẹ́ fún wa nígbó dídí sán bó bá sọ bí tó Odùduwà ti wá fún wa kò sí ní tó burú ń bẹ́ẹ̀ torí wípé ẹ̀kọ́ gbogbo wa fẹ́ kọ́ ìmọ̀ la fẹ́ mọ̀ tó bá ti lè proof ẹ̀ beyond every reasonable doubt àgbà sí lẹ́nu kí ló dé Odùduwà is not from Ife Ife story is a fiction so tí Ife story bá jẹ́ fiction kí l'Ọ̀yọ́ story kí l'Ọ̀yọ́ story and kí ni fiction tí ń bẹ nínú ìtàn Ifẹ̀ now gbogbo ìtàn Ọ̀yọ́ ló nílẹ̀ dé Dahomey Ọ̀yọ́ ló nílẹ̀ dé Togo Ọ̀yọ́ ló nílẹ̀ dé Ghana Ọ̀yọ́ ló nílẹ̀ dé South Africa ṣé lẹ́yìn is a fiction kí ló rí níbẹ̀ kí ló jẹ́ ní níbẹ̀ ṣé ẹ ti kàtàn ìdásílẹ̀ Ghana ẹ ti rórúkọ Aláàfin Ọ̀yọ́ ń bẹ ṣé ẹ ti ka ti Togo ẹ ti rórúkọ Aláàfin Ọ̀yọ́ ń bẹ okay Ilé Ifẹ̀ is not my source òye yé mi òye yẹ̀yìn ọ̀jọ̀gbọ́n pé mo ti sọ sẹ́yìn pé majority àwọn tó wà lọ́yọ̀ọ́ lónìí o Ìbàrùbá lọ́pọ̀ nínú wọn Bọ̀gú lọ́pọ̀ jù nínú wọn mo tún mú ẹ̀rí mi bọ̀ o látẹnu Màrúfù ọ̀rẹ́ mi tí ń bẹ lórílẹ̀‐èdè Amẹ́ríkà Ilé Ifẹ̀ is not my source Ilé Ifẹ̀ is not my root Ilé Ifẹ̀ is not my home Ilé Ifẹ̀ is not my source I am from Ọ̀yọ́ I speak Ọ̀yọ́ I don't speak Ife I speak Ọ̀yọ́ Ọ̀yọ́ is our source Ọ̀yọ́ is our home my ancestors is Ọ̀yọ́ Ọ̀yọ́ ni mí Ọ̀yọ́ nìran mi ikú bàbá yèyé is our supreme and paramount ruler in Yorùbá land may God bless Ọ̀yọ́ town and Nigeria at large ọ̀rọ̀ nu látẹnu òpònú ọmọ o
ẹ já wá farabalẹ̀ ká gbọ́ ilé látẹnu Ari Almaroof TV2. Unfortunately Maroof block mi lórí Facebook kí n má bàa rí Facebook ẹ̀ wọ̀ mọ́, ṣùgbọ́n ti gbàgbé pé kò lè block gbogbo ayé. Ara àwọn èèyàn tá a ràn án ẹ bá wo ẹ bá copy nǹkan báyìí ẹjẹ́ á rí complete ẹ̀ ń bẹ̀, ẹ bá wa screenshot, ẹ bá wa snap ẹ send ẹ̀ sí mi, wọ́n send ẹ̀ sí mi. Ari Almaroof TV2 gbogbo ẹ̀lẹ́rí wà fún mo screenshot ni o, screenshot ni o, ó nu o, screenshot ni o, screenshot ni o, screenshot ni o. Ó ní the Alafin's installation of Oluyole as Bashorun signifies that every Bashorun reports directly to Alafin as second in command. Ìbéèrè méjì ló wà ńbẹ̀. Every Bashorun. Nígbà wo ni Ọ̀yọ́ bẹ̀rẹ̀ sí ní jẹ́ Bashorun? Ṣé láti ẹyẹ ó ní? Àbí láti Bọ̀gú, àbí láti Bàrùbá, àbí láti Kàtúngà, àbí láti Ìgbòho, àbí látọ̀yọ́ ọ̀rọ̀? Ìgbà wo ni Ọ̀yọ́ bẹ̀rẹ̀ sí ní fi Bashorun jẹ lọ́yọ̀ọ́? So I need the question yẹn. N tí mo gbé wá gangan ni ipa tí Aláàfin àná kó nínú ọ̀rọ̀ bí ọba ṣe pọ̀ ní Ìbàdàn tó ń jẹ́ kámà fún Aláàfin tí ń bẹ ń bẹ nísìnyí. Ẹ foríjì mi, wọ́n padà bọ́ ń bẹ, ibẹ̀ gangan ni bone of contention. Ṣùgbọ́n eléyìí kò jẹ́ àmúrelé fún wa. So only the Alafin installation of Oluyole as Bashorun signifies that every Bashorun reports directly to the Alafin as second in command. Bashorun mélòó l'Alafin fi jẹ́? Tó fi jẹ́ pé every Bashorun ló report f'Alafin. Bashorun mélòó? Lẹ́yìn Bashorun Oluyole, Bashorun wo tún ni Alafin tó fi jẹ́? Torí pé baálẹ̀ mọ́yẹ̀ kìí ṣe Aláàfin ló fi jẹ o. À ń bọ̀ ń bẹ̀. Wá ní as second in command. Ìbéèrè mi lélẹ̀ pé second in command mélòó l'Ọ̀yọ́ fẹ́ ní? Ọ̀yọ́ ń pe Ààrẹ Ọ̀nà Kakanfò ní second in command. Wọ́n ń pe Bashorun Ọ̀yọ́ ní second in command. Ṣé Bashorun t'Ọ̀yọ́ náà ni Bashorun ti Ìbàdàn tó fi jẹ́ second in command sí Aláàfin? Bashorun olórí àwọn Ọ̀yọ́mèsì ó lágbà sí second in command Aláàfin. Bashorun ti Ìbàdàn tó ṣe jẹ́ second in command Aláàfin. Àwọn èèyàn ní ìdí kí wọ́n tútọ̀ wọn. Okay? This highlights the Alaafin's position as commander-in-chief with all Bashoruns under his authority. Bashorun mélòó ló wà lọ́ndà authority Aláàfin? Yorùbá land wo ni Aláàfin jẹ́ commander-in-chief sí? Ṣé léyìí tí Ẹ̀gbá wà ń bẹ̀ ni? Ṣé léyìí tí Ìjẹ̀bú wà ń bẹ̀ ni? Ṣé léyìí tí Ifẹ̀ wà ń bẹ̀ ni? Ṣé léyìí tó gbogbo ìpínlẹ̀ Ògùn wà ń bẹ̀ ni? Ṣé léyìí tí ìpínlẹ̀ Oǹdó wà ń bẹ̀ ni? Tèkìtì wà ń bẹ̀ ni? Tákókó wà ń bẹ̀ ni? Tọ́wọ́ wà ń bẹ̀ ni? Tílé Ifẹ̀ wà ń bẹ̀ ni? L'Aláàfin ti jẹ́ commander-in-chief of armed forces with all Bashoruns under his authority. It is worth noting that Iba Oluyole is entirely from Ọ̀yọ́. Point remember o. And Alafin Abiodun was his maternal grandfather. Ṣé gbàgbé pé mi Àkàndá sọ fún yín wípé Alafin Abiodun kò ní nǹkan kan ṣe pẹ̀lú Ọ̀rànmíyàn. Typical Bọ̀gú ni. Same thing as Atiba. Because ohun tí wọ́n jẹ́ kó yé wa ni pé Abiodun Adégolú ni bàbá Àtìbà. Ìbéèrè kan wá ń bẹ tá a ti ń béèrè láti ẹjọ́ yìí. Aláàfin Abiodun Adégolú ó kú ní 1789. Wọ́n bí Àtìbà ní 1800. Ẹni tó kú ní 1789 kò lè ever bí ẹni tó tán bí ní 1800.
kò síbi téèyàn ti ń fàtọ̀ ránṣẹ́ láyé ìgbà náà, kò sí incubator tán fẹ́ tọ́jú àtọ̀ sí tí ó fi lu ọdún 11 ká tó wọ́n ṣẹ̀ṣẹ̀ wá gbé inú obìnrin kó tó ẹ̀ṣẹ̀ wá dọmọ. So ìyẹn ó sì rújú, a sì ń béèrè ìbéèrè yẹn lọ́wọ́ wọn ò tí ì dáhùn ẹ̀. ẹ mọ̀ wá gbọ́ o. And Alafin Abiodun, okay, and Alafin Abiodun was his maternal grandfather, while Bashorun Yambabiekun was his paternal grandfather. Yambabiekun was an Ibariba man, a Bogu man. Bashorun Yambabiekun ọmọ Bogu ni. Ìyẹn ti establish ọ̀rọ̀ mi pé reality ni wọn ò ní blood relation pẹ̀lú Ọ̀rànmíyàn mọ́. Òun náà ló ń gangan establish fúnra yìí. Wọ́n mọ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn mọ ibi tán ti wá. Ọ̀yọ́ yẹn ló kó sí wọn lórí. Wọ́n mọ̀ wípé oríṣiríṣi ìlú oríṣiríṣi ẹ̀yà ló parapọ̀ tí ń jọ̀yọ́, especially this Ọ̀yọ́ Àtìbà. Gbogbo wọn kọ́ lọmọ Ọ̀yọ́, gbogbo ẹni tí ń bẹ lọ́yọ́ lónìí kọ́ lọmọ Ọ̀yọ́. Ilẹ̀ fi rí àwọn aláhoro tí wọ́n padà dé ládé yìí, gbogbo wọn mọ bí wọ́n mọ̀ ṣẹ̀dálẹ̀ kálukú wọn bí tí kálukú wọn ti wá. So Yambabiekun was his paternal grandfather. History focuses on facts rather than emotions. Emotion kò la base lé lórí, fact ni. Ìwádìí ló jẹ́ ká mọ̀ wípé Abíọ́dún Adégòólú kì í ṣe ìran Ọ̀rànmíyàn. In fact kò sẹ́ni tó mọ bàbá ẹ̀. Báṣọ̀run Yambabiekun ló fà kalẹ̀ fáwọn Ọ̀yọ́mèsì pé kán fi jọba. Wọ́n ní kò sí àpá tí máa ń wà lára àwọn ọmọ ọba lára ẹ̀. Báṣọ̀run ní kò sí nǹkan tó kàn sáfìjọba ló ń mọ̀. So irọ́ wà níbi ìbí àti bàbá Àtìbà. Tán bá wá lè mú déètì míì jáde fún wa o tí Abíọ́dún Adégòólú wàjà tàbí another day tán bá lè sún sẹ́yìn ń pé kìí ṣe 1800 náà bí Abíọ́dún náà bí Àtìbà pé wọ́n ti bí before 1789 kò sí wàhálà ń pa ilé yẹn. So history focuses on facts rather than emotions. The positions of Ààrẹ Ọ̀nà Kakanfò of Bashorun are installed and controlled by the Alafin, and Ibadan served as the Alafin's military cantonment. Problem tó wà ń bẹ̀ nìyẹn tí mo fi sọ wípé majority àwọn tí wọ́n pera wọn lọ́mọ Ọ̀yọ́ wọ́n sì gba kí wọ́n tútọ̀ wọn. Lo and behold, Ìbàdàn kì í ṣe war camp, kì í ṣe military camp Aláàfin o rárá. Ìbàdàn jẹ́ war camp fáwọn jagunjagun. Wọ́n ti wà ń bẹ̀ kí Àtìbà ó tó dé Àgọ́dọ̀yọ́. Wọ́n ti wà establish kí Àtìbà ó tó béèrè lọ́wọ́ wọn láti dé adé ní Àgọ́dọ̀yọ́. Aláàfin kọ́ ló dá wọn kalẹ̀, wọn ò sí under control Aláàfin. Lóòótọ́ torí relationship tó wà láàrin Ìbà Olúyọ̀lé àti Àtìbà gẹ́gẹ́ bí ọmọ bàbá kan náà ni wọ́n Bọ̀gújọ ni wọ́n. So gẹ́gẹ́ bí torí relationship tó wà láàrin wọn, wọ́n ra wọn gẹ́gẹ́ bí tẹ̀gbọ́n tàbúrò. Àbúrò lè máa jábọ̀ fẹ́ gbọ́n. Báyìí ni nǹkan ṣe ń lọ o, báyìí la ṣe ń lọ o. Blood is always thicker than water. Ẹ̀yin náà já ti bí ìsáná kéèso oògùn. Àwọn ọmọ Yorùbá 5 àwa ń bí nìsín. Ọmọ Ìgbò kan bẹ láàrin wa, ṣùgbọ́n gbọ́ Yorùbá bíi kà sí nǹkan, kódà gan ilẹ̀ Yorùbá wọn bí sí. Ṣùgbọ́n gbédè Ìgbò, bọ́mọ Ìgbò míì bá dé sáàrin wa, tí ọmọ Ìgbò tí ń bẹ láàrin wo fi ṣàlàyé gbogbo tá a ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ fún ọmọ Ìgbò tó ẹ̀sẹ̀ dé, ẹnìkankan wo ò ní mọ̀, á rò pé wọ́n ń kíra wọn lásán ni. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ̀rọ̀ Olúyọ̀lé àtàtìbá ṣe rí ńgbà náà. Lóòótọ́ lolúyọ̀lé wà lóyà sáwọn jagunjagun ẹgbẹ́ ẹ̀, but still oní ń kó àwọn jagunjagun ẹgbẹ́ ẹ̀ dorí kọ̀yọ́ darí padà sọ́yọ́ jẹ́ jíṣẹ́ fọ́yọ́. Ó dàbí
kọ́mi èèyàn wà nínú sí ológun èèyàn mọ̀ fi yan gan gbogbo ìgbà ni my son is a soldier, he's a navy, yeah, my son is a navy. màá sọ pé kó wálé gbogbo kí ní tẹ́ fẹ́ ṣe yẹn bá wa yanjú ẹ̀ exactly bó ṣe rí ngbà náà nù. okay Alafin's military cantonment láéláé kò rí bẹ́ẹ̀ rárá ọ̀rẹ́ mi lọ wádìí ìtàn dáadáa ó ní every baálé of Ìbàdàn was installed by the Alafin until 1970s. àwọn pípù yìí ò gbọ́tàn kankan ẹ̀yin Ìbàdàn bolẹ̀ wà wọ́n ní gbogbo baálẹ̀ tẹ́ ti ń jẹ níbàdàn pa Aláàfin ní fi í jẹ Aláàfin èwo ní fi í jẹ sáwọn Aláàfin tó wà lọ́yọ̀ọ́ lé náà ní fi baálẹ̀ jẹ níbàdàn baálẹ̀ mélòó la Aláàfin fi jẹ Aláàfin mélòó ló fi jẹ ló fi baálẹ̀ jẹ oníkàwé pèsè yẹn Bọ́lá Ládìgbò ló níbí Alówólódù Adéyẹmí àkọ́kọ́ níbí àbí bàbá Adéyẹmí ẹlẹ́kẹ̀ẹ́ Adéníran àbí bàbá Adéyẹmí ẹlẹ́ẹ̀kẹta àbí Bello Gbádégẹṣin ní fi baálẹ̀ jẹ́ ńbàdàn. okay when Aláàfin Adéyẹmí recommended that they become crown wearing obas láíláí a ti sọ eléyìí sẹ́yìn pé Aláàfin Adéyẹmí kọ́ ló recommend wọn kọ́ ló recommend Ìbàdàn àtògbómọ̀ṣọ́ pé kán dádé in fact Aláàfin Adéyẹmí ò fẹ́ kí wọ́n jọba àti establish eléyìí pẹ̀lú ìwé tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ gómìnà ìwọ̀ oòrùn orílẹ̀-èdè gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n pé wọ́n ti dá ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ̀ nígbà náà yes ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti yọ ìpínlẹ̀ Oǹdó àti kúrò lára Western Nigeria ńgbà yẹn so ìyẹn bàbá wa David wọ́n àti establish ẹ̀ nínú ìwé wọn wípé ó ní iye ìgbà tí Aláàfin fi kọ̀ wípé kán fi wọ́n jọba kán gbádélé wọn lórí pé ọpẹ́lọpẹ́ bàbá wa Tadéníkàwò Adésọjí Adérẹ̀mí àtọwá Òbòkun tilẹ̀ Ìjẹ̀ṣà ńgbà náà àti bàbá wa Ọ̀ràngún-Ọ̀lá àwọn ló kí jẹ́ǹbẹ̀ wọn láyà pé dé wọn ládé jàre kó tó dìbò dé wọn ládé. So now additionally Lato's sons was removed by the Alafin as Olubadan. Ibadan involvement in every war was declared by the Alafin. láéláé máa yí lọ jókòó jàre gbogbo wọn kàn ń kó àtàmọ́ wọn kàn ń kó papọ̀ mọ́ra wọn. So now and they were required to report the war's outcome to him. It appears that many individuals have become impromptu storytellers as they are unable to accurately recount history without being historians, whether traditional or academic. This is distinct from social media commentaries that are often mislabeled as history. Ìwọ tó kọ kíní yìí Mọ̀rúfù mo fi gbogbo ẹnu sọ wípé wọ́kọ́ lọ kọ́ mi àkàndọ́ra wípé kó challenge pé wọ́kọ́ lọ kọ́ wọ́n bá ọkọ́ ni àwọn academia ló bá ọkọ́. You are not that sound either in history or in grammar wọ́n bá ọkọ́ ni. So ẹni tó ń kó bá Ọ̀yọ́ tí ń kó bá Aláàfin jù òun náà ni òpìtàn ilẹ̀ Ìbàdàn òun ní ń gbé gẹ̀ẹ́sì áyán òun lọ jẹ́ kó rí yín ọmọ wújú sí apá yín lọ because as far as I'm concerned gbogbo àwọn nǹkan yóò tiẹ̀ wọ́ tiẹ̀ wọ́n fi wọ́n jọba wọ́n fi wọ́n jẹ baálẹ̀ ìyẹn kọ́ la fẹ́ jẹ níta ń jẹ́ kó yé ni pé gbogbo àkókò yẹn ti lọ. now bí tá a wá gangan òun ni wípé ntí Ọ̀yọ́ ń fapá jánu kan rí mọ́nú fẹsẹ̀ janlẹ̀ sí òun ni pé Ṣèyí Mákindé fi ọba jẹ nílé Ọ̀yọ́ alágọ̀ ọjà tìlú àgọ́ ọjà àti ọba mẹ́tàlá míì wọ́n jẹ́ 14 Máláàfin wọ́n jẹ́ 15 ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Ọ̀yọ́ ni wọ́n
wọ́n fèròǹgbà wọn hàn, wọ́n fàbínú yọ, kò yẹ kó rí bẹ́ẹ̀. Wọ́n fẹ́, in fact, ọ̀rẹ́ mi Àjàǹbàdàn tiẹ̀ sọ ń gbèsè ni Ṣèyí Mákindé fi àwọn oyè tó àwọn ọba tó fàwọn èèyàn jẹ yẹn ṣe ló fi wọ́n kẹ́ pàkúté f'Aláàfin. Irú pàkúté wo? Tọrẹ́jọ́ ò ní jẹ́ tẹni ká mọ̀mọ́ dá. Irú pàkúté wo ni wọ́n fi àwọn tí wọ́n dé ládé ni wọ́n fi kẹ́ f'Aláàfin? Ṣé wọ́n ní k'Aláàfin wọn má jáde ni? Wọ́n ní k'Aláàfin wọn má jà láàfin mọ́ ni? Wọ́n ní k'Aláàfin wọn má pàṣẹ mọ́ ni? Ṣé wọ́n ní kí Aláàfin ó gbé pálàsì kúrò níbi tí pálàsì wà ni? So nínú ibi tá a ti ń wádìí káàkiri fi mú fílẹ̀ káàkiri láti rí wípé ńgbà tí Ìbàdàn ṣẹlẹ̀ ń jò ní láyé Olúbàdàn bàbá wa Sàlíù Adétúnjí ajé Ògúngúnnísọ̀ one kọ́lọ̀ wọn dẹlẹ̀ fèèyàn rẹ̀. Ẹ rí i pé ńgbà tí wọ́n jẹ ọba mọ́kànlá ṣe ni bàbá wa Sàlíù Adétúnjí tutọ́ òkè tán fojú gbà á. Bàbá làwọn ọgbà torí wípé gómìnà náà ló fi wọ́n jẹ ńgbà náà. Gómìnà Bíọ́lá Ajímọ̀bí kọ́lọ̀ wọn dẹlẹ̀ fèèyàn rẹ̀ bákan náà ló fi wọ́n jọba. Gbogbo wọn làwọn fẹ́ dádé. Gómìnà sì rí i pé wọ́n wọ̀ tí adé wọ́n sì dé wọn ládé. Bàbá wa Sàlíù láwọn ọgbà wọ́n bínú wọ́n yarí wọ́n láwọn ìgbàdógójì rọ̀ wájà. Àṣé bàbá wa Aláàfin dá sí ẹ pé kí ni bàbá wa Aláàfin wí? Mò ń fa abọ́ ẹ̀ lógún abo ejò kì í gbénu sà. And that is what I called law of karma. N táwọn ṣe ń gbà náà ogún ti jẹ lọ ọgbọ̀n ni wàá jẹ bọ̀ nísìnyí. A ti máa ń sọ pé ẹni tí ó bá ṣe nǹkan ẹni tó bá fẹ́ pàkúrọ̀ lójúgun kọ́ rántí ọmọ ẹ̀. Ẹni tí ó bá hùwà kan kọ́ máa ṣe é lẹ̀ tí àwọn ọmọ ò fi ké sú ẹ̀. Ìwà rẹ̀ ni ó sọ bí ọlọ́ o èésù ìwà rẹ̀ ni ó sọ bí ọlọ́. Ẹ má jẹ́ ń gbà àkókò yín. Ọ̀yọ́ karma at work. I quote, "Today's gesture therefore bring to fore the struggle for the recognition and honor for the traditional institution, and we are grateful for this. And we are grateful for this." Aláàfin Ọ̀yọ́, Aláàfin of Ọ̀yọ́, His Imperial Majesty Ọba Lámídì Adéyẹmí ló sọ bẹ́ẹ̀ ní July 6, 2018. Today's gesture therefore brings to fore the struggle for the recognition and honor for the traditional institutions, and we are grateful for this. First, the crown people who are supposed to be chiefs in the Olubadan Council, making them obas in a never had before aberration in the land. Kò sẹ́yìn tó gbọ́ pé lẹ́yìn Olúbàdàn wọ́n fọba míì jẹ́ ńbàdàn rí. Ọdún 2018 lóru jáde bí ìfín. Olúbàdàn bínú wọn làwọn ò ní gbà pàpà síbẹ̀síbẹ̀ ọ̀rọ̀ gómìnà lọ́sẹ̀ o. Àwọn tó gbadé làwọn ò gbadé lẹ̀. Àwọn ti jẹ́ àjẹmọ́nú tàwọn sì ní. Okay. Never had before aberration in the land. People who are supposed to kick against it supported it. The then Alafin called it a win for the traditional council. Ìwà ló dé tí Alafin ti sin wa ń pariwo kí ló dé tí bàbá ń bínú. The Olubadan at the time, His Imperial Majesty Ọba Sàlíù Adétúnjí kicked and protested, but his voice was dwarfed by political will and government power. The Alafin graced the occasion. Alafin lọ bẹ̀ where cars were presented to the newly elevated monarchs in Ibadan in July 2018. Bàbá wa Lámídì Adéyẹmí ẹlẹ́ẹ̀kẹta wọ́n tún lọ bẹ̀. Ṣé bó Olúbàdàn wá sí tẹ́lẹ̀ yìí Olúbàdàn ràn yàn wá ní ó yẹ kó Olúbàdàn gangan wà in person. But bàbá wa diplomatic somehow.
kàkà kí wọ́n fi lọ because àwọn gẹ́gẹ́ ló yẹ kán lọ wọ́n wá rán àwọn èèyàn lọ kán lọ sójú wọn bẹ̀. Fast forward to today, February 13, 2026, the Oyo government again decided to elevate some baales, high chiefs, and even members of the Oyomesi as obas. Even the Samu, that is originally an Abobaku, who is traditionally expected to pààyàn. Ó yẹ kó tálàfin bá ti wàjà, ó yẹ kí Sàámù náà ó wàjà pẹ̀lú ẹ̀ and escort a dead Alafin to the afterlife has been crowned a king. Kí lẹ̀yin kan wá ń sunkún sí? Ìran abọ́bakú Sàámù wọ́n lábọ́bakú ni wọ́n. Bálàfin bá ti wàjà àwọn náà wàjà pẹ̀lú ẹ̀ kí wọ́n tó change ẹ̀ pé kò sábọ́bakú kankan bì kankan mọ́. Ṣùgbọ́n bá ṣe rí tẹ́lẹ̀ nìyẹn. Ẹ wá mú wọn náà Ọ̀yọ́mèsì. Ẹ gbọ́ Yorùbá ni. Wọ́n ní àwọn èèyàn kan bẹ tí ó gbẹ̀san ẹrú tá a ti maltreat ńgbà tí ń bẹ lábẹ́ ẹni tó wá láǹfààní àti jọba mọ́ràn rókẹ̀ yóò ràn ró. Ìyàwó tá a ti maltreat ńgbà tó wó ń bẹ lọ́wọ́ ẹni tá a fẹ́ ìyàwó mi lé ìyàwó bíi 3 lé torí pé owó wà àwa ń ṣe fàájì káàkiri àwa pa òun tì. Ìgbà wá yí padà àìsàn wá dé ìyàwó kìíní tá a fẹ́ ó lọ ìkejì tá a fẹ́ ó lọ ìkẹta tá a fẹ́ ó lọ ó kù the same one tá a ti kọ́kọ́ fẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ò tẹ̀tì. Ó wá expect pé yóò treat ẹ dáadáa. Òun náà mọ̀ọ́mọ̀ lọ ni ó dúró láti sẹ̀san fún ọ ẹ̀kúnrẹ́rẹ́ àti àwọ̀sílẹ̀. Ó fẹ́ jẹ́ kó kéré iṣẹ́ rẹ dáadáa. Bó bá kù wọ nìkan pẹ̀lú ẹ̀ nínú ilé yóò fi gbá gún ọ lẹ́nu. Bó bá yẹ kó fún ọ lóúnjẹ lásìkò kò ní fún ọ. Bó bá complain yóò sọ pé àwọn ìyàwó ẹ̀ tó lọ pé wọ́n wá lọ pé wọ́n padà ó. Èmi kọ́ ọmọ bọ́ ọ fẹ́ wọn èmi kọ́ ọmọ bọ́ ọ lé wọn. Ìṣèbọn ti jadùn tán fẹ́ jẹ ọkàn ní ìṣe wọn fẹsẹ̀ fẹ́. Wàá rò pé o lè mọ lẹ́nu bébébé sẹ́mi nínú ilé irọ́ o. Kẹlẹ́gbẹ́ ọmọ ẹgbẹ́ kí kálukú ọmọ wọn bá rẹ̀ ni o. So gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni gbogbo àwọn tó dádé yìí ara ti ń kan wọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n mú mọ́ra ni. Inú ti ń bí wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n mú mọ́ra wọ́n pa mọ́ra ni wọ́n sàmọ̀ wípé sùúrù tó lọ́jọ́ kò ṣòro ó mú. Kì í ṣe bó dùn mọ́ wọn kò tẹ́ wọn lọ́rùn wọ́n gba kádàrá tipátipá ni. Avenue wá sílẹ̀ àyè wá yọ wọ́n dẹ̀ utilize it to the fullest. Even the Sàámù that is originally an Abobaku who is traditionally expected. Òyìnbó tán kọ síbẹ̀ lé ní o torí YouTube ní o. An escort, a dead Alafin to the afterlife, has been crowned as a king. The Agbákin, another member of Oyomesi, has also been made a king. Ṣé mo sọ pé wọ́n ti fọba tí wọ́n ránṣẹ́ sí wọn? Now, this is the most interesting part. The Olubadan of Ibadan, His Imperial Majesty Adewolu Ladoja, sent a representative in a show of support at the coronation which held in Oyo town. Oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n ń sọ̀rọ̀ pé Aláàfin àti Olúbàdàn ó parí ìjà ẹnìkan kò bára wọn jà ìjà rẹ̀ sí kò sẹ́ńtì parí ẹ̀ àjọṣepọ̀ wọn ni ò lè sí. Sorry to use that language. Ṣé mọ̀ pé mi máa ń sọ reality? Kí ni ìdí tí ò fi lè sí ò ní pé ẹni tí ó bá wọn parí ìjà kì í bá wọn bẹ̀rẹ̀ àti pé first impression lasts longer. Impression àkọ́kọ́ òun ni ò last. Ó ti piss bàbá Olúbàdàn off. In fact tán bá jọ fẹ́ ṣe padà lónìí tàbí lọ́la ojú ayé ni wọ́n jọ ṣe. Ìfẹ́ yìí ò ní dénú. Because bàbá Olúbàdàn ti rí Aláàfin gẹ́gẹ́ bí ẹni tí ò ní ọ̀wọ̀ àtàpọ́nlé fẹ́ lòmí. Gbọ́n bó dẹ̀ ṣe máa wà lórí ẹ̀mí wọn títí ayé nìyẹn. Wọ́n ti mọ̀
ntí Aláàfin jẹ́ báláàfin ṣe jẹ́ wọ́n mọ̀ wípé ìwà wọn ni tí wọ́n bá wá change lọ́la wọ́n bọ́rù ìwà tán padà wá hù ni a jẹ́ pé torí pẹ́nu pọ̀ torí pé àwọn èèyàn ń complain torí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn pé wọ́n sí yẹ̀wò bá wọn sọ̀rọ̀ pé wọ́n ṣàkíyèsí kí wọ́n nílò advice wọn ni wọ́n fi change. Yorùbá dẹ̀ sọ wípé ìwà ò ṣeé rà èéfín nìwà bá a dé mánú agolo yóò rù jáde. That is 100% reality. So à ń dá òtí ẹ̀ bájọṣepọ̀ tó dán mọ́rán ó ṣe wáyé láàrin wọn kọ̀kọ́ mọ̀. It's like bí kéèyàn sọ wípé àjọṣepọ̀ tó dán mọ́rán yóò wà láàrin Aláàfin àtọ̀ọ̀ni. Níbo lẹ ti fẹ́ kó ọ̀nà wo lẹ fẹ́ gbà rí bó ló ṣe fẹ́ wáyé. Because bàbá wọ̀ ní ti fààyè Aláàfin fáláàfin. Ọmọ ìmọ̀pamí gbọ́ ọba yá náà ni ó di ọmọ ìmọ̀parẹ́ bọ́ ọba sì lè parẹ́ díẹ̀ ń ta làbánú apẹ́ ẹ̀dùn níbo ni wọ́n bá ládé tí ń pọ̀rún ọ̀pẹ́ ń yọ̀ bọ́ bá ti wu ni làá ṣèmọ̀lẹ́ ẹni bọ́ bá wù kó fi tẹ ẹlẹ́dẹ̀ jẹ sàárì. So now this is the most interesting part. The Olubadan of Ibadan, His Imperial Majesty Adewolu Ladoja, sent a representative in a show of support at the coronation which held in Oyo town. The Alafin, His Imperial Majesty Oba Akim Owode, on the other hand, has been kicking and seeking for out of the coronation, which he believed undermined his power as the overall ruler of Oyo Kingdom. He had earlier approached the courts to seek an order to restrain the state government from carrying out the coronation. First, they came for the communists, and I did not speak out because I was not a communist. Then they came for the socialists. Ẹ̀yin ará, a nítorí àwíjàre kí tó tán lẹ́nu. N tó gbé mi wá gangan ni kámà. Ntọ́ ọ̀bá lè gbà mọ́ fi lọ yàn. Lóòótọ́ bàbá wa Aláàfin Ìṣẹ̀yìn ńkọ́ ló hùwà bẹ́ẹ̀ sí Ìbàdàn. Bàbá àwọn ló jàjàrà téyín wá ń kan àwọn. Ntí ọba kan ṣe é lẹ̀ làwọn wá ń kéré ẹ̀ báyìí. Bàbá àwọn ló jàjàrà bàbá àwọn ló ń sọ̀tàn kìtàn bàbá àwọn ní ń pàtàn kìtàn. Àwọn lórí wa ń ta báyìí. Ọ̀yọ́ wa ní bàbá ń bú ẹtù orí ò mọ̀ tawó. Wọn ò gbà wípé bó ṣe rí lọ́dọ̀ àwọn ló ṣe rí lọ́dọ̀ àwa náà ló ṣe rí lọ́dọ̀ àwọn kan náà. Bàbá tẹ́yìn ń bú bàbá àwọn kan ni. Àwọn èèyàn tẹ́yìn ń rí fín èèyàn àwọn kan ni bàbá àwọn kan ni. Ẹni tẹ́yìn ń rí fín àwọn èèyàn kan ń pọ́n wọn lé. Ntọ́ kọjú sẹ́nìkan ọkọ̀ ẹ̀yìn sẹ́lòmíì bí ìlú dùndún. So àkàndọ̀rọ̀ Awíkonko a nítorí àwíjàre kí tó tán lẹ́nu. Ìjọba ṣòfin kọ̀ràn kàkọ́sẹ́ tí ó ṣòfin àjẹ́. So ọ̀rẹ́ mi Àjàǹbàdàn ó sọ àwọn ọ̀rọ̀ kan lónìí. Àwọn èèyàn lọ sọ̀rọ̀ mi ò láǹfààní àti rí bí kéèyàn kàn pẹ́rọ̀ sọ mo sọ ìmọ̀ wípé pẹ̀lú àwọn gbólóhùn kọ̀ọ̀kan èmi ní bá wí. Dandan ni kó bá mi wí ó sì ṣe ó rọrùn láti bá mi wí mi mind. Bọ̀ nínú àwọn ọ̀rọ̀ tó sọ bó náà bá mọ̀ ó ì ti Aláàfin Ọba Abímbọ́lá Akeem Owóadé lọ́nà wo. Àjàǹbàdàn sọ àwọn gbólóhùn kan mo kíìpù ẹ o torí déwájú ìdẹjọ́ ìdẹ́yìn ìdásọ̀ ó sọ àwọn ọ̀rọ̀ kan. Ó ní lóòótọ́ Aláàfin táwọn jẹ inú àwọn èèyàn kan lè má dùn sí lọ́yọ̀ọ́. Aláàfin táwọn Ọ̀yọ́mèsì náà mú inú àwọn èèyàn kan lè má dùn sí lọ́yọ̀ọ́. Ó ní lóòótọ́ làwọn ń pòǹgbẹ́ fáwọn nǹkan kan làwọn ń pòǹgbẹ́ fún nǹkan. A sì ní kí n tó wu ni ọ wá ntọ́ da yọjú.
ó túmọ̀ sí wípé ọba Abímbọ́lá Akeem Owóadé ni tó dáa tó yọjú. Yorùbá ni Yorùbá máa ń sọ wípé a ní kí n tó wu ni ọ wá ní tó dáa yọjú. ó lè dáa kọ́ mọ́ wùyàn